ǹlẹ́ o gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi ọmọ yín ni àbúrò yín ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín Titilope ló ń sọ̀rọ̀. A kú ìpalẹ̀mọ́ ọdún ayọ̀ la máa ṣe lágbára Ọlọ́run. Mo wá ní ìmọ̀ràn kékeré fún wa pẹ̀lú bá ṣe ń palẹ̀mọ́ ọdún yìí. Àwọn Yorùbá pòwe wọ́n ní ṣe bó ṣe mọ ẹlẹ́wà ṣàpọ́n. Ẹ má jẹ́ ká ṣe kọjá àyè wa rárá o. Bá ṣe ń palẹ̀mọ́ ọdún yìí mo sọ fún wa sẹ́yìn wípé èyí tó jù nínú ọdún yìí òun lẹ̀mí. Tẹ́mi bá sì wà ìrètí sì ń bẹ. Ìyá alágbájá ti ra aṣọ fọ́mọ, bàbá tàmẹ̀dù ti ra bàtà fọ́mọ ẹ̀. Èmi náà mo fẹ́ ṣe, kò sóhun tó burú níbẹ̀ tí àyè tó bá yọ fún wa. Àmọ́ táyè ò bá yọ fún wa, ẹ jẹ́ ká ṣe bá ṣe mọ̀. Wọ́n sọ wípé òkèlè gbígbẹ tòun tàlàáfíà ó dára ju ọ̀rá àgbò nínú ìbànújẹ́ lọ. Kò wá ń ṣe wípé mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ ṣe tọ̀hún, mo fẹ́ ṣe tibí, a máa wá jẹ gbèsè. Ẹ má jẹ́ ká jẹ gbèsè torí ọdún, nítorí wípé ọdún máa tán, ó máa wá di pípé lágbájá ń kanlẹ̀kùn ilé mi ó fẹ́ gbowó, ìyá tàmẹ̀dù ń kanlẹ̀kùn ilé mi ó fẹ́ gbowó. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ rárá. Ẹ jẹ́ ká ṣe ohun tó bá wà ní àyè wa, tó wà ní ká wa láti ṣe fún ìdílé wa. Pàápàá jùlọ ìwọ ọ̀rẹ́ mi, ìwọ bàbá mi, ìwọ màmá mi, ẹ jẹ́ ká wo àyíká wa. Ọdún yìí ó jẹ́ ìgbà tó jẹ́ wípé ká fi ìfẹ́ hàn fún àwọn ènìyàn, ká sì pín ohun tí a ní pẹ̀lú wọn. Bó jẹ́ dìríkà ráìsì kan ni, bó jẹ́ méjì, bó jẹ́ mẹ́ta, wàyí kẹ́ kó wà àwọn tó nílò ẹ̀ kẹ́ fi tọrọ fún wọn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe fún àwọn ará àta, ẹ má gbàgbé àwọn ará ilé yín o. Ẹ rántí àwọn náà, ó ń kéré, òun lójú kòkòrò kò sí, òun ló ń sọ ní dáhùn. Ẹ jẹ́ ká rántí wọn, ohun kékeré tó bá wà nípa wa ẹ jẹ́ ká fi ránṣẹ́ sí wọn. Wọ́n dẹ̀ fẹ́ wá rọ̀ wá wípé nínú ọdún yìí náà àwọn ohun kan wà ta ní nílé tí àwọn ẹlòmíì ò lò mọ́, ó ti pé ọjọ́ mẹ́ta tí wọ́n ti lò. Ẹ jẹ́ ká wò wọ́n, èyí tó yìí dára nínú wọn. Ẹ jẹ́ ká wo àwọn ènìyàn tí a lè fi fún ní àyíká wa, nítorí pé tí a bá fi fún wọn inú wọn á dùn, àwọn náà wọn á ṣọdún ayọ̀. Èyí ni ìmọ̀ràn mi fún yín o. Ẹ má gbàgbé o, ẹ jẹ́ ká ṣe bí a ṣe mọ̀, ẹ jẹ́ ká ṣe ohun tó wà ní ìkáwọ́ wa láti ṣe. Wọ́n sọ wípé òkèlè gbígbẹ ohun tàlàáfíà ó dára ju ọ̀rá àgbò lọ nínú wàhálà. Eléyìí túmọ̀ sí wípé tá bá ṣe ọdún yìí ní bá ṣe mọ̀, ọkàn wa máa balẹ̀. Àmọ́ tá bá ṣe kọjá àyè wa, wàhálà máa wà níbẹ̀ nígbà míì o. Ká má aṣọ ọdún tán kó máa di pé wọ́n máa fà wá láṣọ wípé gbèsè tó jẹ́ nígbà ọdún wá san. Ẹ jẹ́ ká ṣe bí a ṣe mọ̀, ẹ jẹ́ ká rántí àwọn tó wà ní àyíká wa. Ọdún ayọ̀ la máa ṣe. Ẹ̀yin òbí, ẹ ti rí pé àwọn wà lọ́lùdé, ẹ jọ̀wọ́ mo fẹ́ rọ̀ yín ni, ẹ jẹ́ ká bójú tó wọn. Ẹ má jẹ́ ká fi wọ́n sílẹ̀ kọ́kọ́ lọ ní tiwọn nìkan. Lágbára Ọlọ́run ẹ̀mí arọ́dún àtúnṣe ọdún mi. Mo nífẹ̀ẹ́ yín. Ẹ má gbàgbé láti share fídíò yìí fún àwọn ọ̀rẹ́ yín àtàwọn ará ìdílé. Orúkọ mi ni Titilope ló ń sọ̀rọ̀ ní Instagram àti Facebook àti YouTube. Ó dìgbà o.